ṣe ní bí o ṣe wà nínú nǹkan tó ń ṣe ní gbọ̀ngàn onígbà tó máa bí kákọ̀ọ̀kan lé ojú kí ẹ̀yìn fún ìfún ní tẹ̀lé understand. Ọ̀gbọ́n nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ ní pé ṣé lẹ́nu tó mẹ́ta mo bá sùn olóòmọ jẹ ká fún mi kékeré mi òkú ni mo gbọ́ pé máa ń wo gbogbo ara lákọ̀ wo ni gan-an mi ò ní lè gbẹ́sẹ̀ mi ò ní lè gbá pa ẹ̀gẹ́ẹ̀kẹ́. Ada rẹ̀ dáhùn ká gbẹ̀yàn sùn yẹn fẹ́ jìrì adé wà wúwo kalẹ̀. Wọ́n àlàáfíà rẹ̀ wá agbúrò obìnrin tí ń ṣẹlẹ̀. Ìbẹ̀yìn tó láyé o ìbẹ̀yìn lódùmarè ẹ jẹ́ rí o làárọ̀ mi báyìí ni bàtà áké ló tu fẹ̀ àgbénú omi ríran báyìí ń tẹja bẹ́jà ńlá bá ṣọlẹ̀ lálẹ́ omi kedere báyìí lójú rẹ̀ rí bólógìní bá gbàjà ojú rẹ̀ atólé àtòkò ẹgbẹ́ rí òǹdà tàbí bẹ́ẹ̀ díẹ̀. Àṣì rẹ̀ wọ́n fi gígùn lójú tán díẹ̀ ló kù mọ́ ṣe ọkọ̀ ọ̀run ní ń dẹ̀ ọ́ láàmú ọkọ̀ ọ̀run ni tó wá rí kìí ṣe pé òun gangan náà ló fi gbogbo aráyè tiẹ̀ báwọn àwọn kan ń bẹ tí wọ́n ń lọ lè ṣe òfófó rẹ̀ wọ́n ti mọ̀ pé oníṣẹ́ǹjì lọ́wọ́ tí ń gbádùn ilé ayé tá a wà yìí ló wá fẹ́ mọ̀ ní ọ́lá àmọ́ tá a lè ṣe rèé a máa ṣe ìpèsè ńlá kan ni a dán lókoòwò wọ́n gbé ní ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ní rojọ́ ká tá a bá ti dá wọn lókoòwò ìyókù lẹ̀ fún mi tọ́ ọ bá gbúrò rẹ̀ mọ́ pè mí láwo mọ́ nǹkan ẹbọ nǹkan ètò dá sí ìmọ̀ ṣerú ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ẹlẹ́rìn dòdò láyé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ agbúrò ọ̀rá kó pé kò gbúrò dín tó ń gbọ́ báyìí a wà kíní fírísà olójú méjì hùn gbangba agbúrò ọ̀rá kún á sì ra jẹnẹrétọ̀ èmi dé àbá rí bíi 500 yóò yanjú ẹ̀. Bàbá ṣé nǹkan fẹ́ ń try láti sọ fún mi pé tí mo bá rí 500,000 problem mi ó ti ọlọ́run ti bí ẹ̀. ó ti tán tó o bá rí 500 lónìí báyìí mo lọ lè ra kíní òun lọ́la mo sì gbé pèsè ní òru la gbúdọ̀ gbé lọ abẹ́ omi là á gbé lọ. olórí oko. ojú kì í sọ fún mi kankan ni ìgbà tẹ́ ti fún mi ní assurance pé mi ò ní ní problem kankan mọ́ màá bá yín fi 100,000 fún so that ó máa jẹ́ 600. wọ́n fi 100 kù. bẹ́ẹ̀ni. wọ́n fi 100 kù. ìyàwó jẹ mí. ṣe náà jẹ ṣe ṣàkáǹtì. báńkì olè lò. yíyí ni ṣe ṣàkáǹtì tó o bá lè rí i ṣe bẹ́ẹ̀ kò sí tó bẹ́ẹ̀ dí ọ lọ́wọ́ mọ́ 21 53 54 86 96. okay 96. ẹ̀ mọ̀ ṣe ní tí ó dáa ìrìn ìṣẹ́rùfọ̀ tí n bá ti rí i tọ́ ó bá ti wọlé lónìí mo gbìyànjú mo pe awo kejì agbúdọ̀ ṣe ó ti lọ mo ètí kò tí wọlé ó ti wọlé wo bí ọ tún gbúrò rẹ̀ mọ́ tí n bá ilé gbé lọ́la tó bá ti dijọ́ mẹ́rin mọ́ bọ́ ń bí mo ní kankan jẹ́ ní tí tó fún ọ ìyókù lẹ́ẹ̀fẹ́ mi òru là á parí ẹ̀ ọ ní sírìn ọmọ lọrí ọmọ bọ̀rí pẹ̀lú ògo lọ́dọ̀ Elédùmarè agbúrò ayé kan ò ní ṣe ọ́ ọ̀kárẹ̀ láyé àwọn ọkọ̀ ọ̀run má ti wọ́n ṣe nù. Cash out.